Aláròyé máa wí o. Nítorí ọ̀rọ̀ tó sọ ní Sokoto, àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ sọ́bàsanjọ́. Bí ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan rí, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, bá ṣe àwúrè àbùkù, wọn ò gbọdọ̀ sọ̀rọ̀ sí jù bẹ́ẹ̀ náà lọ. Ṣùgbọ́n níṣẹ́ ló dàbí ìgbà tí ènìyàn bá tanná wá ọ̀rọ̀ fúnra rẹ̀ ni, àwọn ọmọ Nàìjíríà sì kàn án lábùkù ọ̀hún lódidi. Bẹ́ẹ̀ Ẹbọra Òwu, gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n tún pè é, kò kọjá àyè rẹ̀. Òde tí wọ́n pè sí ló lọ. Pípè ni wọ́n sì pè é láti wá sọ̀rọ̀ níbẹ̀, kì í ṣe wípé ó kàn déédé sọ̀rọ̀ àyọnusọ. Àwọn ìjọ Kátólíìkì ìpínlẹ̀ Sokoto ni wọ́n ṣe ayẹyẹ ìfilọ́lẹ̀ ibùdó ẹ̀rọ ayélujára tí wọ́n kọ́ sínú ọgbà ṣọ́ọ̀ṣì ńlá tó wà níbẹ̀. Ọbásanjọ́ sì wà lára àwọn àlejò pàtàkì tí wọ́n pè síbẹ̀ láti wá yẹ̀ wọ́n sí, gẹ́gẹ́ bí ẹni tó ti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀, tó sì ṣe é gẹ́gẹ́ bí ológun, tó sì tún lò sáà méjì lẹ́yìn ìgbà náà gẹ́gẹ́ bí alágbádá. Ọbásanjọ́ sọ̀rọ̀ lórí ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí àti ọ̀nà àbáyọ sí ìṣòro náà. Ṣùgbọ́n kí ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ yìí ti mọ̀ kó má sọ̀rọ̀ nípa ètò ìṣèjọba ilẹ̀ yìí rárá o. Níṣẹ́ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí i bí ẹni wípé wọ́n ti ní ìsínú tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ níbi ètò ọ̀hún, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dáa ló rọ̀ mọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí. Inú pípọ̀ tá a pọ̀ tá a kún fún oríṣiríṣi ẹ̀yà náà sì ni ẹwà orílẹ̀-èdè yìí fara pamọ́ sí. Tá a bá lè ṣàkóso orílẹ̀-èdè yìí tòun ti bí àṣà àti ẹ̀yà wa ṣe yàtọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀, láì fààyè gba kí ìyàtọ̀ láàrin ẹ̀yà kọ̀ọ̀kan fa ìyapa láàrin wa, Nàìjíríà yóò wà nínú àwọn orílẹ̀-èdè tó dáa jùlọ lágbàáyé. Ọ̀kan nínú àwọn tó jẹ́ àǹfààní ìyapa ẹ̀yà àti àṣà àtàwọn èèyàn ní Nàìjíríà ni mo jẹ́, bẹ̀rẹ̀ láti ọdún 1979 nígbà tó kọ́kọ́ ṣèjọba gẹ́gẹ́ bí ológun. Ìmọ̀ràn tí mo gbà lọ́wọ́ àwọn adarí ẹ̀sìn àti adarí àwùjọ ló jẹ́ kí n lè ṣe àṣeyọrí. Tí àwọn adarí bá ti ní ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n sì jẹ́ olóòótọ́ sí àwọn ará ìlú, orílẹ̀-èdè tó rọrùn láti darí ní Nàìjíríà jẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ nípa pàtàkì ètò ẹ̀kọ́, olóyè Ọbásanjọ́ sọ wípé ẹ̀yà yòówù tí èèyàn ìbá jẹ́, ẹ̀sìn yòówù tí èèyàn ìbá máa ṣe, kò sí ìdàgbàsókè tí yóò bá orílẹ̀-èdè yìí bí kò bá ti sí ètò ẹ̀kọ́. Nígbà tí yóò bá fi di ọdún 2050, nígbà tí ìgbàgbọ́ wa pé iye òǹkà ọmọ Nàìjíríà yóò ti tó mílíọ̀nù lọ́nà 400, ìyẹn 400 million, tí a kò bá tètè mójútó ètò ẹ̀kọ́ nígbà náà, tí àwọn ọmọ wa tó yẹ kí wọ́n wà nílé ìwé ń fẹsẹ̀ gbálẹ̀ kiri, àdánwò tí yóò bá orílẹ̀-èdè yìí yóò kọjá wàhálà ọ̀rọ̀ Boko Haram tó ń bá àwọn ọmọ ilẹ̀ yìí fínra lọ́wọ́lọ́wọ́. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, mílíọ̀nù 24 nínú àwọn ọmọ tó yẹ kí wọ́n wà nílé ìwé báyìí ni wọn kò lọ sílé ìwé mọ́. Ìyẹn gan lásán ti tó gẹ́gẹ́ bí irinṣẹ́ tí àwọn agbésùnmọ̀mí yóò máa lò. A ò gbọdọ̀ sinmi lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́, ìyẹn tàwọn ọmọ orílẹ̀-èdè yìí, títí tí gbogbo wọn fi máa fi ní ètò ẹ̀kọ́ tó péye. Ìyẹn ló máa jẹ́ ká ní àwọn ọmọlúàbí èèyàn nípò adarí ìjọba tí àwọn ará ìlú pàápàá yóò sì jẹ́ ẹni ire. Bí ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ yìí nígbà kan rí ṣe sọ ṣe dáa tó, ọ̀rọ̀ burúkú làwọn tó ń ka ìròyìn náà lórí ẹ̀rọ ayélujára bẹ̀rẹ̀ sí sọ sí i. Wọ́n ní kí ló dé tó ń sọ̀rọ̀ bí áńgẹ́lì nígbà tó jẹ́ wípé òun fúnra rẹ̀ náà wà lára àwọn adarí tó bá Nàìjíríà dé ipò ìbàjẹ́ tó wà lónìí. Wọ́n ní kò sí èyí tó burú tó ìṣèjọba Ọbásanjọ́ nínú àwọn ìṣèjọba tó ti kọjá lórílẹ̀-èdè yìí, nítorí òun nìkan ló fẹ́ kú sílé ìjọba. Ó parí sáà méjì tí òfin fààyè gbà tán, ó tún wá gbogbo ọ̀nà láti yí ìwé òfin Nàìjíríà padà kó lè ráyè ṣe sáà kẹta. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.